máa rò ń ta gbangba kó kọ́kọ́ rò ń kọ̀rọ̀ yàrá ẹ̀ nà. Mélòó nù wọn tó ti kọ́kọ́ wá bá association tí bá ń sọ̀rọ̀ mo mọ̀ nǹkan tí mò ń sọ mo fi Ọlọ́run ọba mo fi ṣẹlẹ́rìí mi. My global president èmi àti wọn àjọlọ woman kan ní Ìlá Ọ̀ràngún ọmọ ẹgbẹ́ wa ni kò lórúkọ rárá wọ́n pe president join president dẹ́ pè ní àjọlọ síbẹ̀ ni woman yẹn ní breast cancer. Ọmọ ẹgbẹ́ yìí. Bẹ́ẹ̀ ni ayọ̀wó nínú ẹgbẹ́ báyìí ni ẹgbẹ́ ní ká fún wọn nígbà tá a débẹ̀ ni president rí i pé owó yìí ò lè ká nǹkan president tún mú ní ọwọ́ ara ẹ̀. Bẹ́ẹ̀ ni thousands tí ó ń sọ̀rọ̀ 200 300 ó tún fi kún owó yẹn ipò ya àdúró tẹ́ni ẹ̀ tó fi gbé lọ sí hospital. Obìnrin dẹ̀ yà ṣùgbọ́n torobìnrin ò láǹfààní àti bẹ́ẹ̀ ni torobìnrin ò láǹfààní àti bọ́ sórí social media. Àwọn èèyàn mọ̀ pé ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ní teens lẹ́ni kò sí ọmọ ẹgbẹ́ àndásí kan ṣùgbọ́n majority àwọn tí wọ́n wá sórí Instagram tí wọ́n kẹ́gbàjarì tí wọ́n kọ́ interview ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣẹgbẹ́ sọ wọn lè sáré wá dẹ́gbẹ́. Ẹ̀rù gbogbo thousands of owó èèyàn tó wà ní association ní Tampa is one of the largest association in Africa. Tampa kí gbogbo àtẹ̀dá $100. Màmá tí wọ́n jáde láìpẹ́ màmá Jùmọ̀kẹ́ George òṣìṣẹ́ òṣìṣẹ́ ẹgbẹ́ náà tó sí ẹ̀tẹ́. Èmi ò gbọ́ o àti Jùmọ̀kẹ́ George she's my sister wọ́n bá mi ṣiṣẹ́ dáadáa bẹ́ẹ̀ ni mo ń pọ̀ sí location dáadáa bẹ́ẹ̀ ni wọ́n bá mi ṣiṣẹ́ dáadáa. Mi ò gbọ́ o òun ni mo sọ lórí afẹ́fẹ́ yìí o mi ò tẹ́ gbọ́ rí mi ò gbọ́ àgbàtà kan wò lórí Instagram ṣùgbọ́n kan tán bàbá yàn sọ báwo ni o ṣe fẹ́ mọ̀ nípa ẹ̀. Nígbà tí wàá rí ẹgbẹ́ rí how did you feel? Kò sí ìwọ̀n tá a máa fi iná ọ̀nà tó hàn án rò pé òun lè fi rí solution ni wọ́n gbà gbogbo akẹ́lẹ́ ọlọ́mọ agbádùra ẹ̀ ṣùgbọ́n máa ń dá ń gbà míì nǹkan ìyànjú tí máa ń gbọ̀wọ́ èèyàn ó máa ń dá ń gbà míì ẹjọ́ tí ọba máa rò ó ta kókó rò ó kọ̀rọ̀ yàrá ẹ̀ tọ́wọ́ tí yàrá ò bá rí nǹkan kan ṣe sí kò ṣe kó gbà yàrá lọ síta wọ́n á ṣe nǹkan fún ẹ lóòótọ́ ṣùgbọ́n ebú àlọ́rí táwọn tàbọ̀tà náà ẹ̀ ni àwọn èèyàn kan lò yẹn láti fi sọ̀rọ̀ sí association ìgbà wọn tẹ̀ ṣe kọ́kọ́ ó sì ń dùn yìí pé ọba àdúrà náà máa ṣùgbọ́n àwa náà ń ṣọwọ́ ìwọ̀nba tó yẹ ká ṣọwọ́ ńlágún rárá ẹni ọ̀jẹ̀ ká mọ̀ àwọn náà ń ṣe ọkọ̀ kan fáwọn èèyàn ẹ ti understand so ẹni tó bá believe kó lọ sórí Instagram kó máa lọ ọ̀rẹ́ lómi á ṣe fíìmù á tún máa lọ sunkún lórí ẹ̀ ẹjọ́ orúkọ ni mo fi ṣe bíbẹ̀ bá mi wò tó bá ṣe fíìmù tó dáa owó ìyá bẹ́ẹ̀ wò ó ní láti sunkún ó ní ẹkú àbákọ̀ máa rẹ́rìn ni àjẹ́ nígbà tí wọ́n tó wọ́ òkè ẹ jẹ́ kí n bè lọ́wọ́ yín nǹkan tó ń pè ní fíìmù ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe fíìmù ń sìn sọ́mọ̀ nǹkan tó ń pè ní fíìmù oníkàwé kọ̀ mú kọ pé mo fẹ́ ṣe fíìmù mo fẹ́ di star fíìmù ara mi ni mo fẹ́ fi di star ọkọ̀ òǹkówó ọ́fíìsì sọ́mọ̀ nǹkan tó ń pè ní fíìmù oníkàwé kọ̀ ń ṣúùtì fíìmù oníkàwé kọ̀ ń ṣúùtì fíìmù àwọn tó ṣe fíìmù yé tí wọ́n ti wà ní sísẹ̀mù yìí ti pẹ́ ǹjẹ́ lọ bá wọn ẹlòmíà kan wá owó akọ̀dọ̀ orí 4 million bí kan orí 3 million akọ̀dọ̀ òun lọ shoot film at the end of the day nígbà tí ó bá pa á máa sunkún lórí social media a máa ṣe a máa mọ̀ tí fíìmù ẹ bá dùn wá sọ fọ́wọ́ èèyàn ẹ lọ́wọ́ fíìmù mi o mo ṣẹ̀ṣẹ̀ fíìmù báyìí ó dùn ẹ tó bá wò tó bá dùn àtúnṣe fẹ́ lò mí èèyàn ní ìdí ẹkún gbogbo ẹni tẹ́sán là ń fún wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sunkún yẹn ọ̀la ṣẹ̀ṣàn ọ̀gá Bello dáàdì wa ọ̀gá Bello Jídé Kòsọ́kọ́ Bello ọ̀gá Bello àwọn ní chairman BOT wa nínú ẹgbẹ́ yìí wọ́n wá sínú association wọ́n wá bí ti. wàláì Ọlọ́run Olódùmarè ń gbọ́ ẹ̀ṣẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ń gbà ṣe rí gángan nílùú tó bá kọjú síbi kan akẹ́yìnsẹ́ lómi gángan ṣe mọ̀ pé ojú méjì ní gángan tó bá kọjú séèyàn kan akẹ́yìnsẹ́ lómi nǹkan tí wọ́n ṣe tó ní kò fẹ́ fọ ẹ̀ nǹkan ẹlẹ́lùmí máa ṣe tó máa fẹ́ fọ ẹ̀ èmi pásọ́nálì o kò sí mákẹ́tà kan ó jẹ mí lówó. àwọn bẹ̀rù yìí ni bí aláwa ológun ni o tó bá ṣiṣẹ́ tó dáa tó bá ṣiṣẹ́ tó dáa tó bá tà mákẹ́tà ò ní jẹ lówó. oníràwọ̀ yìí ò dàbí àti mẹ̀ntẹ́ẹ̀nì ẹ̀ torí kì í ṣe pé oníràwọ̀ kò fi àfojúdi kún kì í ṣe pé oníràwọ̀ kò fi gbéraga kún kì í ṣe pé oníràwọ̀ kò máa wò pé ta lè léyìí ṣebí èmi náà ń pè yìí ṣebí èmi náà ń pariwo so àti lóye ìràwọ̀ gbọ́gbọ́gbọ́ òun ni dìmíǹdìmí àti níràwọ̀ ó easy ṣùgbọ́n láti maintain ẹ̀ òun gangan ni kì í ṣe pé èèyàn ń lo mọ́tò ó ń lo tó bá tẹ́ máàpù di ó wọ̀ dúlẹ̀ tó ní ìlú ìní máa sùn lálẹ́ tó lọ Amẹ́ríkà kì í ṣe òun ní ìràwọ̀ òun kì í ṣe òun ní
báwo ló ṣe maintain ẹ̀ kó tó lè pera ẹ̀ níràwọ̀ ìràwọ̀ tó níyẹn tó maintain ẹ̀ for good 20 years star tó níyẹn ṣe for the next 20 years ó ṣe rí títí wọ́n pè é look at irú bàdá mi Ògògó náà ẹ wò gbà ẹ wò yé kákọ́ọ̀dì ẹ wò dẹ́nu òdúlé look at there kò tó ń pè níràwọ̀ náà ọ̀gá Bello ọ̀gá kọ́ ẹ má pe Bello lọ́gà ẹ má pe Jídé Kòsọ́kọ́ lọ́gà bàbá Bello ní ká pé ó ti kó lọ́gà àwọn Jídé Kòsọ́kọ́ ti kó lọ́gà bàbá ni wọ́n jẹ́ sí wa ẹ wò gbà tó wọ́n ti mẹ̀ tó orúkọ yẹn bọ̀ ẹ wò yá Rainbow ẹ wò yá Àwẹ̀rò so àti ní star kò dàbí àti maintain kì í ṣe pé mo ti níràwọ̀ tán màmá gara màmá ṣe pé wọ́n tún máa pè é sí location tó máa gbowó lórí ẹ̀ tó yẹ kó o dé láago 8 wà á tún dé láago 2 ọ̀sán kó o tún dé parí iṣẹ́ oníṣẹ́ wa tó lọ ṣé star nìyẹn ó ti gbàgbé pé ṣẹ́ yìí náà ló ṣe tó fi jẹ́ star ṣẹ́ṣẹ́ yẹn náà ló tún máa fi ráre ẹ tí wọ́n understand ni mo ṣe sọ pé téèyàn ò bá ṣọ́ra ibi tó bá gun òkè ló máa bá sọ̀kalẹ̀. ní àmọ́dù tá à ń sọ yìí tó bá rìn lọ títì ọ̀pọ̀lọpọ̀ mọ̀ kì í ṣe kó jẹ́ star artist orúkọ yẹn gan ó star ju fèsì Doyin lọ ẹlòmíín gbọ́ Doyin Àmọ́dù ṣùgbọ́n tí Doyin bá kọjá lọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ṣe understand ní ìwọ̀n ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ wà torúkọ wọn náà halẹ̀ bíi ti Doyin tọ́tọ́ wa ní fèsì ju ti Doyin lọ tọ́tọ́ wa lówó lọ́wọ́ ju ti Doyin lọ ṣé wọ́n ṣe kan tí Doyin ṣe ìyẹn lèmi ń gbà nímọ̀ràn yìí pé gbogbo wa tí a bá mọ̀ wípé ó yẹ ká ṣèrànlọ́wọ́ kan fún àwọn àgbààgbà tó wà nínú ẹgbẹ́ yìí kì í ṣàgbàgbà nìkan ẹlòmíì wà kì í ṣe pọ́jọ́ orí ẹ̀ ló dàgbà ìṣòro òun ló jẹ́ ẹlòmíì dàgbà o ìṣòro ní o ẹlòmíì wà ó lè má ti ju 50 something lọ bọ̀tá bàbá wa ti ẹ máa wo bí ọmọ 80 years nígbà tó bá ní wọ́n wé ọ̀dọ̀ tó náà challenges oríṣiríṣi ṣùgbọ́n ká máa bùkún fún wọn ká máa ràn wọ́n lọ́wọ́. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wò. Orúkọ mi ni Anthony Ọlátúndé Ògúndèmí tí gbogbo èèyàn mọ̀ sí Àràwọ̀ the National Provost Marshal Tampa. láìpẹ́ ni aṣáájú tí àwọn èèyàn tó ń darí lọ sí ìlú arábìnrin kan tó pè ní Doyin Àmọ́dù ní ẹni nípa àwọn tó jẹ́ àgbà òṣìṣẹ́ òkú àtàyè tí ó àwọn tó ń wò wọ́n létí bẹ́ẹ̀ ni wọ́n ní ojú móhùnmáwòrán máa kó wọn jọ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi fún wọn eléyìí ojú rẹ̀ fi wo ìgbésẹ̀ yìí ṣe ara wọn lẹ́yìn náà wà. ṣe rí ní àkọ́kọ́ Mrs. Doyin Àmọ́dù kò síbi tí mo ti kọ́kọ́ gbórúkọ ẹ̀ tí mi ní í ṣe àdúrà fún our Tampa president UK ṣàkó kí Ọlọ́run yóò máa rìn kó bá wa dá ẹ̀mí ẹ̀ sí kó lọ́ọ́ tó wọ̀ máa bù ìdí nìyí ó máa ń ṣe ribiribi ẹgbẹ́ Tampa káàkiri gbogbo àgbáyé èyí tó ń ṣe tọ́pọ̀lọpọ̀ rí òun là ń sọ wọ́n tọ̀pọ̀ wọn tó ń ṣe lábẹ́lẹ̀ tí ò mọ̀ sí àwọn èèyàn tó jẹ́ ní ti dáadáa ni mo ṣe máa ń wò pé anyway àtàwọn bá ti sọ̀rọ̀ ọdún Àmọ́dù tó bá ti gbọ́ máa kọ́kọ́ ṣàdúrà fún wípé Ọlọ́run á jẹ́ kó wù lẹ́nu Ọlọ́run á dẹ̀ jẹ́ kó máa ní lọ síwájú ṣe rí gbogbo nǹkan tó ń ṣe fún àwọn àgbàlagbà yẹn kò sí tẹrú tọmọ nínú ẹ̀ dùn sí because tẹ bá wo ní ìjọsìn kò ṣe fẹ́ tó kì í ṣe gbogbo nǹkan ni ẹgbẹ́ lè ṣe ṣùgbọ́n Doyin Àmọ́dù stand out ó ṣe nǹkan ní àrà ọ̀tọ̀ ó kẹ́jẹ́ kí n kọ́ àwọn àgbààgbà ẹgbẹ́ ìjọ àwọn tó jọ ọjọ́ orí wọn ti lọ sókè tí wọ́n lókun àti agbára láti fi ṣiṣẹ́ yìí mọ́ àbí tá a lò sínú iṣẹ́ yìí dáadáa mọ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn náà jẹ́ èèyàn jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn èèyàn àrùn tí wọn ó dẹ̀ múlò àwọn pípò ọkùnrin àtòbìnrin wọn ìyá wa bàbá ẹ̀ ó múlò wọn dùn in fact nǹkan tó ń ṣe yẹn kò ṣẹlẹ̀ rí nínú ẹgbẹ́ òṣèré tí Doyin àkọ́kọ́ ní àkọ́kọ́ kọ́kọ́ ṣẹlẹ̀ I stand to be corrected anybody kan kò tí nínú ẹgbẹ́ wa tá à ń ṣe nǹkan tí Doyin Àmọ́dù ń ṣe yìí ẹni kò fi gbà kan láti ṣe irú ẹ̀ rí so òun náà ọjọ́ alẹ́ máa dà torí pé ó ń contribute sí life ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yàtọ̀ sọ́wọ́n arúgbó yìí
so mò ń gbà ládùúrà kọ́ náà Olódùmarè ó jẹ́ kí iṣẹ́ òun náà kó máa gbòòrò. bàbá èyí tí ló ń ṣe iṣẹ́ dáadáa tí kálukú náà ń jẹ́ ìṣẹ́lọ́tún àti lọ́sì Bẹ́ẹ̀ni. tí wọ́n gẹ́gẹ́ bí ẹgbẹ́ ń jẹ́ pé ọ̀gbẹ́dà ńlá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ń bẹ àwọn Sẹ́ríkì Sàràkí Sànmọ́rí táwọn náà nílá rí dáadáa Bẹ́ẹ̀ni. ṣe é fẹ́ràn ti di iṣẹ́ tẹ́ pé èèyàn náà ń di bílíọ̀nìyà ń bẹ Bẹ́ẹ̀ni. nísìnyí ọlẹ́ á ní fáwọn ọmọ yín táwọn náà tí wọ́n fẹ́ lówó lọ́wọ́ jẹ ní ìgbọ́lọ́ ṣe rí àkọ́kọ́ ń bẹ̀ ṣe rí tabaru sọ́tò kárò sósì gbogbo ọ̀tá ní ó fẹ́ lóòdùjọdọ yìí lọ wọ́n lè máa ṣe kó má hàn síta o tàbí kó má tó ti dóyin o majority àwọn náà wọ́n ń ṣe kéékèèké ó kàn jẹ́ pé àwọn tí wọn kì í ṣe ló pọ̀ so nǹkan tá a lè ṣe ni pé ká máa rọ̀ wá gbogbo àwa tó bá ta bá wà nídìí iṣẹ́ òṣèré yìí tọ́lọ́run ti gbà fún wa tá a bá rí àwọn èèyàn tí tọ́lọ́run ò tí ì gbà fún di iṣẹ́ yìí ká má máa rò wípé a ti dókè tán wípé ta lágbájá ká máa ṣe fún wọn. Dóyin Àmọ́dù tá à ń sọ yìí tó bá rìn lọ títì ọ̀pọ̀lọpọ̀ mọ̀ kì í ṣe kó jẹ́ star artist orúkọ yẹn gan ó star ju fèsì Dóyin lọ ẹlòmíín gbọ́ Dóyin Àmọ́dù ṣùgbọ́n tí Dóyin bá kọjá lọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ṣe understand níwọ̀n ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ wà torúkọ wọn náà halẹ̀ bíi ti Dóyin tọ́tọ́ wa ní fèsì ju ti Dóyin lọ tọ́tọ́ wa lówó lọ́wọ́ ju ti Dóyin lọ ṣé wọ́n ṣe kan tí Dóyin ṣe ìyẹn lèmi ń gbà nímọ̀ràn wípé gbogbo wa tí a bá mọ̀ wípé ó yẹ ká ṣèrànlọ́wọ́ kan fún àwọn àgbààgbà tó wà nínú ẹgbẹ́ yìí kì í ṣàgbàgbà nìkan ẹlòmíín wà kì í ṣe pọ́jú orí ẹ̀ ló dàgbà ìṣòro òun ló jẹ́ ẹlòmíín dàgbà o ìṣòro ní o ẹlòmíín wà ó lè má ti ju 50 something lọ bọ̀ tá a bá wà á ti ẹ máa wo bí ọmọ 80 years nígbà tó bá ní wọ́n wé ọ̀dọ́ tó náà wọn challenges oríṣiríṣi ṣùgbọ́n ká máa bùkún fún wọn ká máa ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n èyí tí Dóyin ṣe kò láfiwé níwájú tèmi o mi ò fi ṣe àbòsí kò láfiwé mo mọ àwọn tí Dóyin gan tó tún touch ṣe life wọn mo ti sọ̀rọ̀ ẹ̀ lónìí. àwa lónìí nǹkan tí wàá ṣe náà ni ẹ wá ṣèpàdé ẹgbẹ́ yín bẹ́ẹ̀ni nínú ọgbà yìí náà ni o bẹ́ẹ̀ni láwọn ọdún bíi mélòó sẹ́yìn bẹ́ẹ̀ni ibi àkúfàyà ni bẹ́ẹ̀ni àwọn èèyàn mọ́tò rẹpẹtẹ bẹ́ẹ̀ni àwọn àtàjọ nínú ìgbà tá a bá ń wá oní tíátà tí a fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́jọ́ ìpàdé tá a bá gbọ́ báyà a máa ń sá àsálùkọ̀bàdé bí ni ṣùgbọ́n lónìí ẹ̀ta ó ra rí kò tí ẹjọ́ kán ti ṣe kankan àárín ìsàlẹ̀ wọn lókè lẹ́wà ṣẹ́rí kí ló fa ilé ìsà. ṣẹ́rí ọpọlọ níta bá débi o ó ní ká fò ṣẹ́rí tá bá pè nǹkan ní ẹgbẹ́ ẹlòmíì kò mọ ipa tí ẹgbẹ́ kó nínú ìgbésí ayé àwọn tó bá ń ṣẹgbẹ́ ṣé ń gbọ́ sà ní àwọn péréte tẹ rí yẹn inú àwa dùn torí pé tó bá tún doṣù tó ń bọ̀ àwọn tẹ máa rí nìyẹn ṣùgbọ́n àwọn kan wà àjọ ń ṣiṣẹ́ yìí ni ṣùgbọ́n wọ́n ròyìn pé tẹgbẹ́ bá wù kéèyàn tó mọ pàtàkì nǹkan tí ẹgbẹ́ jẹ́ ó dìgbà tẹni ẹ bá níṣòro bàbá ó dìgbà tẹni ẹ bá níṣòro ìgbà yẹn àwọn èèyàn máa sọ wípé ṣé kò lẹ́gbẹ́ ni ṣé bọ́ lẹ́gbẹ́ ìjọba ènìyàn léèrè yìí pé ṣó ń ṣẹgbẹ́ ṣọ́ọ̀bì ènìyàn léèrè yìí pé ṣó ń ṣe ẹgbẹ́ gbogbo wọn tẹ́ rí yẹn oníkálukú wá from different places all over the states tí tampan wà èyí ní state meeting wa àwọn kọ́ máa wà bí tó ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí tó máa sọ wọn pé wọ́n ṣe meeting ẹ fi wọ́n lẹ̀ jàre ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ fi wọ́n lẹ̀ ṣùgbọ́n ọ̀rú ẹni yẹn ó dìgbà tó bá ní ìṣòro lọ́ tó mọ̀ pẹ́gbẹ́ wà ẹni ní ìgbà àṣà nígbà tó bá fẹ́ travel lọ sí ìlú òyìnbó wá request fún lẹ́tà láti ọ̀dọ̀ association ẹ̀ ìgbà ló máa gbọ̀n kiri àwọn aláṣẹ wa ẹjọ́ wọn ní kí n mú lẹ́tà wá lẹ́mbàsí wọn ní kí n mú kọ̀ọ̀kan wá ibi táwa náà ti ń bá mú wọn nìyẹn pé òkè onídàásítàtì ẹgbẹ́ ó yá lọ local government yẹ lọ ṣojúṣe lọ state yẹ òjò ṣojúṣe ṣùgbọ́n still náà my global president Dr. Ọ̀túnba Bọ́lájí Amúsàn olójú àánú ni Mr. Latin olójú àánú ni atúnwò ó ṣe nǹkan tó yẹ kó ṣe pé wọn ò ṣẹgbẹ́ lè ní ni mind wọn need to change àwa gbà wọ́n mọ̀ràn
ike ṣe mọ̀ pé kí ní ìyá kò ṣe fún yín ni ẹ máa ṣẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà tó wá èlò náà ń dá nínú membership card the membership card tí wọ́n ń dá is 200 naira lóṣù so called star artists tó ń gbọ́ ribiribi ti iṣẹ́ yìí tó ń gba thousands millions láti san 200 naira per month fún Lagos State tamper ìṣòro ni fún wọn 2,400 lọ́dún wọn ní san talk less of pé kí wọ́n wá wọn ní wà so ṣùgbọ́n ṣé kìí ṣì sí kò lè máa kó ṣòro bẹ́gbẹ́. ṣe rí ẹgbẹ́ move on ṣe mọ̀ báràkì ní ẹgbẹ́ sójà go sójà dey come ṣé báwọn èèyàn kan ló wá lónìí ṣe wọ́n dáṣà àwọn tó wá lónìí yẹn ṣe tí wọ́n dára ṣe wọ́n ti rí àwọn àǹfààní ẹgbẹ́ ókè sí bí ìjọba wò wá ṣùṣùṣù ń sìn wọ́n rò kọ́ fẹ́ ṣe àǹfààní kan fún ọmọ ẹgbẹ́ ṣe tí wọ́n dára ó di dandan wọn tó wá síbi meeting dédé náà lára dárúkọ nǹkan tí tamper conference ta ṣe lọ ní yíyá náà la ṣe tí a fi táàgì Lagos State Government a ṣe ní Lagos State a fi tag His Excellency Babájídé Sanwó-Olú ṣé nígbà tí wọ́n wá wọ́n pe àwọn èèyàn síta èèyàn mẹ́ta wípé tí wọ́n ti dàgbà nínú iṣẹ́ wa táwọn tó lè bless ẹni tó wà represent wọn níjọ ẹ̀ ló sọ àtẹ̀kọ́ àwọn èèyàn mẹ́ta benefit inú ẹ̀. wọ́n dẹ̀ fún wọn ní nǹkan. yes lẹ́sẹ̀kẹsẹ̀. owó náà fún làbí lé. ṣe rí tàwọn náà fún ọ ní nǹkan ìkàbẹ́rẹ́tì wọ́n fún ọ ní nǹkan. tinú wọn sì dùn dáadáa. tinú wọn dùn nínú wọn àgbàlagbà. bẹ́ẹ̀ni àǹfààní ẹgbẹ́ ni. lẹ́sẹ̀kẹsẹ̀ president dẹ̀gbẹ́ mike nígbà tí báyẹn sọ sí wọn létí pé ẹ̀fún èèyàn mẹ́ta tí Lagos State Government lè ṣe nǹkan fún wọ́n dẹ̀ pé àwọn mẹ́ta yẹn síta. ṣe mọ̀ pé àwọn ènìyàn. láì sí ojúṣàájú bẹ́ẹ̀. ṣe mọ̀ pé tí wọ́n bá wá sí meeting president ò lè mọ̀ kò lè má ṣàìmọ̀ wọn torí pé wọ́n wá sí meeting ní president ṣe mọ̀ òun ni governor state yẹn ṣe mọ̀ which is Lagos State tamper governor dẹ̀ ní àwọn ẹni báyìí president yes wọ́n wá sí meeting lò tọ́ dẹ̀ pé wọ́n mẹ́ta yẹn ṣàwùpé ńgbà míì náà ó tún lè jẹ́ ọkọ nìkan ẹ tún máa yí kan àǹfààní ẹgbẹ́ nìyẹn ẹlòmíì gbà tó bá sick ó ní ó máa rántí pọ̀ òun lẹ́gbẹ́ ni wọ́n máa pèrè fún assistance wáì tí a máa dúró nígbà tá a bá níṣòro ká tó máa mọ̀ bá lẹ́gbẹ́ ẹlòmíì ó dìgbà tó bá ní bóyá ó ń lọ lọ́nà bóyá ó ní problem pẹ̀lú àwọn ọlọ́pàá ló ṣe wá sọ pé ẹ bá mi pọ̀ wọ́n ẹgbẹ́ mi o ẹ bá mi pọ̀ wọ́n ẹgbẹ́ mi o so òun ni mo máa ń sọ wípé ó dìgbà tí ẹlòmíì bá ní problem kó tó mọ bẹ́gbẹ́ ṣe tó ṣùgbọ́n torí pé àwọn ní problem àwọn mọ bẹ́gbẹ́ ṣe tó ẹ tí wọ́n dá sáà wọn mọ bẹ́gbẹ́ ṣe tó máa ń sọ fún wọn máa ń sọ fún àwọn èèyàn wọn ní Ọlọ́run má jẹ́ kẹ́ mọ bẹ́gbẹ́ ṣe tó torí pé tẹ́wọ̀n bá dáràn ló máa mọ̀ pé ẹgbẹ́ ló máa dìde fún. bàbá nínú ètò òṣèlú tó lọ àti àwọn ẹgbẹ́ yín fún wọn jọ síbì kan àti wọn kàpé fún ìjọba Bọ́lá Ahmed Tinubu lè bá wọlé olú president Nàìjíríà àwọn ẹgbẹ́ láìpẹ́ àwọn èèyàn ti ń jáde wọ́n fi àjọ wa ní oṣù kan kọ́ wá síbì kan àpàrà rí kọ́bọ̀ wọ́n ń ṣépele ìmí kan eléyìí ṣàṣe ẹgbẹ́ ni wọ́n engage ní àbọ̀kàn ṣàwọn àwọn ọ̀kan nínú yín ẹgbẹ́ bí olóyè ẹgbẹ́. ẹ ṣe rí ẹ jẹ́ kí n clear ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ gbogbo èèyàn tó bá lọ campaign fún olóṣèlú kan wọ́n wí ọ̀dọ̀ ọ̀dà oníkàlùkù lọ personally fúnra ẹ̀ wọ́n kàn lè jẹ́ àjọjọ́ ìṣòro kì í ṣe pé wọ́n lọ on behalf of tamper no oníkàlùkù là sí individual ẹgbẹ́ kan náà gbéṣẹ́ fún oníkàlùkù wọn lọ àti individual èmi personally mi ò lọ bẹ́ẹ̀ mi ò lọ ìsàlátì ńkọ́ adólómi lè sọ èmi lèmi sọ fúnra mi èmi ò lọ tí mo dẹ̀ ní rísì tí mi fi lọ mi ò ṣe ẹgbẹ́ kankan ìgbà tí mo lọ dìbò èmi ni mo mẹni tí mo dìbò fún tí wọ́n dára mọ̀ pé kí n gbé placard kí n máa sọ pé ẹgbẹ́ báyìí mo èmi ni mo mọ rísì tí mi ò fi lọ àwọn tí wọ́n lọ àwọn ọlọ́mọ rísì tó wọ́n fi lọ which tí ó jẹ́ pé kò sẹ́ni tó lè báyọ̀ fà lórí opinion ara ẹ̀ ṣùgbọ́n mo ń fi àsìkò yìí sọ fún yín pé àwọn tó lọ wọn ò lọ ní orúkọ association wọn lọ as individual tábà gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọn sọ wípé ẹgbẹ́ tamper wá campaign fún yín ọkọ̀ sọ pé àwa campaign fún yín tí wọ́n dá sí ẹ̀wọ̀n pé yàtọ̀ wà ń bẹ̀. ìkà tó ń ṣe fún àwọn ẹgbẹ́ yìí tó ń ṣe fún àwọn olùkún yín àwọn ọ̀rẹ́ yín àwọn èèyàn yìí kí lè fẹ́ sọ sí. kò sí àwọn normal agreement tọjọba ara wọn ṣe àwọn sì ń bẹ̀ tí wọ́n dá sáà
kéèyàn tó pè mí sí ipe kan wá ṣiṣẹ́ fóun ó sábà ní agreement àjọṣe ẹ tí mo understand so àwọn ọmọ agreement ọjọ́ ṣe èmi ò sí bẹ́ẹ̀ sí ní ma agreement tó wà láàrin wọn èmi ò dẹ̀ lọ́mọ agreement pẹ̀lú anybody Anthony Ọlátúndé Ògúndìmúrè mi ò dẹ̀ rò pé ẹgbẹ́ tí mo wà nú ẹ̀ olórí ẹgbẹ́ wa ó pàṣẹ wípé àti báyìí ni àlọ́ campaign wáyé kò sọ oníkàlùkù lọ kò sí èrò ní oníkàlùkù lọ lórúkọ ara ẹ̀ ni so tó wá dẹ̀ ṣe nǹkan tí ò tó oníkàlùkù lọ́rùn oníkàlùkù ó lẹ́tọ̀ àti ìyá rẹ̀ kó sọ máìdí ẹ̀ ṣé àwọn kó opinion èèyàn ni ẹ̀ tí ò understand. pé tó wà lẹ́nu iṣẹ́ yìí náà ó ń sún díẹ̀ lọ tó pé 50 ọdún. bẹ́ẹ̀ káàdì àṣírí ẹwà yìí. àṣírí ẹwà tí mò ń lò ó ní ìfọkànbalẹ̀ mi ò ṣe jára mi lọ mi ò wá gba aláàgó ṣiṣẹ́ mi ò wípé lágbájá ó tún àgó báyìí mọ́wọ́ mi ò fẹ́ sáré máa ṣe mo ní ayọ̀ ọkàn mo ní ìtẹ́lọ́rùn ní òwò yàn sáré 90 eré tí ó sọ mí di àrá tí wọ́n fi ń pè mí lára 1985 ni aṣọ́rẹ́ which is ọmọ ní òkú 85 ẹṣẹ́ sísìn that's 40 years mo ṣe leading role I still have a living legend witness Délé Òdùlé ọ̀gá mi respect ọ̀gá mi ni wọ́n àwọn gangan ni wọ́n sọ mí ní orúkọ àrá yẹn nínú eré tí mo sọ ọmọ ní òkú yẹn so definitely mi ò ń dówájú kámẹ́rà kí parọ́ pé mo ti ń ṣe tíátà ní oyún so kọ́ tó wá fi mí ṣe nídìí yẹn ní 40 years ago ṣé 40 years yẹn náà ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ eré kọ́ tó fi odidi the whole 13 episode soap tí wọ́n show èrè ọlọ́sẹ̀ mẹ́tàlá. ọ̀sẹ̀ mẹ́tàlá tí wọ́n ṣe káàkiri all Yorùbá speaking states tí bàbá Ògúngbè ló ní eré yẹn bẹ́ẹ̀ ni kọ́lọ́n kó fi ọ̀run kẹ́ wọn kó dẹ̀ foríjì wọn àwọn náà ni eré yẹn ọmọ inú òkú nígbà yẹn definitely eré tí mò ń sọ yìí àwọn tó máa lè wò ó ń gbà yẹn bóyá anybody tó bá wà ní age of 48 ìsìn or 50 ọmọ inú òkú yẹn ṣé 40 years ago yẹn náà ni mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà no so mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà before kí n tó ṣe ọmọ inú òkú yẹn location bàbá Ògúndé ní 1980 mo wà ní location yẹn Bàbá Ògúndé bẹ́ẹ̀ ni ayé dáyé sinmi àròpin tènìyàn so mo ní àwọn èèyàn tí wọ́n lè jẹ́ ẹlẹ́rìí mi kàn wá sórí afẹ́fẹ́ kí n kàn máa sọ̀rọ̀ gbogbo eré bàbá Ògúndé. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n lè wú tẹ̀ mọ̀ ní sáàbí sáré lágbára ti Ọlọ́run ṣé tí kò mọ ọmọ wọn kò sí tí ó mọ̀ mí nínú àwọn ọmọ Ògúndé Ọ̀dàlájà kò sí tí ó mọ̀ mí nínú wọn are you getting my point àwọn tí wọ́n lè bàbá pa ọdún sí àwọn tó mọ̀ mí gan nìyẹn bàbá mi ni wọ́n jẹ́ tọ́mọ̀ ìgbà tí mo ti wọnú eré Délé Òdùlé bàbá mi ni wọ́n jẹ́ bàbá bá dé àwọn living legend tí wọ́n lè máa sọ wípé ọ̀rọ̀ táwa ń sọ òótọ́ ni àánú ni mo rí gbà àánú mi ò rí nǹkan kan gbàjọ àánú lọ mo ṣe wà ẹlòmí máa ní àmú a máa wò pé àbúyá mi tí ìjọmọ fọsọ́nà ọmọdé nìkan. àwọn sáré yìí gbogbo kan kéèjì káwọn ó lè bá ọmọ gbà lọ́sùn gbà lọ́sùn ẹ̀yìn ẹ̀ sá mọ́. lálá tó bá ròkè ilẹ̀ ló ń bọ̀ bó tó fi káwa nìyẹn nǹkan tó bá ṣe eré tó bá ṣe ìgbìyànjú ẹ nínú eré ìlàkàkà ẹ òun ló máa sọ é dìràwọ̀ àti wá níràwọ̀ yìí ò dàbí àti maintain ẹ̀ torí kìí ṣe pé oníràwọ̀ kò fi àfojúdi kún kìí ṣe pé oníràwọ̀ kò fi gbéraga kún kìí ṣe pé oníràwọ̀ kò máa wò pé ta lè léyìí ṣebí èmi náà ń pè yìí ṣebí èmi náà ń pariwo so àti lo ìràwọ̀ gbọ́gbọ́gbọ́ òun ni dìmíjìmí àti níràwọ̀ ó easy ṣùgbọ́n láti maintain ẹ̀ òun gangan ni kìí ṣe pé èèyàn ń lo mọ́tò ó ń lo tó bá tẹ́ máàpù the whole world lẹ̀ tó ní ìlú ìní máa sùn lálẹ́ tó lọ Amẹ́ríkà kìí ṣe òun ní ìràwọ̀ òun kìí ṣe òun ní báwo ló ṣe maintain ẹ̀ kó tó lè pera ẹ̀ níràwọ̀ ìràwọ̀ tó níyẹn ṣó maintain ẹ̀ for good 20 years start tó níyẹn ṣe for the next 20 years ó ṣe rìn títí wọ́n pè ẹ́
look at irú bọ̀dá mi ògògó náà ẹ wò gbà ẹ wò yíká kọ́ńtì ẹ wò dẹ́nu òdúlé look at there kò tó ń pè ní ráwọ̀ náà ọ̀gá Bello bẹ́ẹ̀ ọ̀gá kọ́ ẹ má pe Bello lọ́gàá ẹ má pe Jídé Kòsọ́kọ́ lọ́gàá bàbá Bello ní ká pé ó ti kó lọ́gàá àwọn Jídé Kòsọ́kọ́ ti kó lọ́gàá bàbá ni wọ́n jẹ́ sí wa ẹ wò ìgbà tó wọ́n ti mú ètò orúkọ yẹn bọ̀ ẹ wò yá Rainbow ẹ wò yá Àwẹ̀rò so àti ní star kò dàbí àti maintain kì í ṣe pé mo ti níra ọ̀tán màmá gara màmá ṣe gbà ó tún máa pè é sí location tó máa gbowó lórí ẹ̀ tó yẹ kó dé láago 8 wà á tún dé láago 2 ọ̀sán kó tún dé parí iṣẹ́ oníṣẹ́ wa tó lọ ṣé star nìyẹn ó ti gbàgbé pé ṣẹ́yìn náà ló ṣe tó fi jẹ́ star ṣẹ́ṣẹ́ yẹn náà ló tún máa fi ráre ẹ tí wọ́n understand ni mo ṣe sọ pé téèyàn ò bá ṣọ́ra ibi tó bá gun òkè ló máa bá sọ̀kalẹ̀ so tó bá ní ìràwọ̀ o gbọ́dọ̀ maintain ẹ̀ láti 40 years ago yẹn ṣẹ́mọ̀ Ọlọ́run máa ṣe pàtì tiẹ̀ láti bẹ maintain life ẹ ṣùgbọ́n ìtọ́jú ọwọ́ ẹ ló wà ọwọ́ ẹ ló wà ó ṣe máa lò ìgbà tẹ́mi ń bọ̀ tẹ́mi rí yín lórí ìjókòó bí mi ṣe fojú pa yín rẹ́ kí n máa lọ ẹ tí wọ́n understand èèyàn tó bá kíyàn as a star ẹ jẹ́ ká fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá lóhùn torí pé Yorùbá ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú èèyàn ní owó bíi téèyàn wà tó bá jẹ́ star artist tó bá rí táwọn èèyàn bá kí ẹ fọyàyà dá wọn lóhùn torí star tó jẹ́ àwọn èèyàn tó ń kí ẹ ló jẹ́ kó mọ̀ pé ó jẹ́ star ṣùgbọ́n kó jẹ́ pé àwọn èèyàn tó ń wù ẹ́ yẹn tó jẹ́ kó mọ̀ pé ó jẹ́ star yẹn àwọn ló máa ṣàkọ sí àwọn ló máa òbí ẹ tó jẹ́ kankan especially náà tàjọ wà ní industry ọmọ tó ṣe ìwọ industry lẹ́nìí kò sẹ́ni tó mọ̀ nǹkan tó máa jì lọ́la ìwọ tó ń pè star lẹ́nìí ṣe bíjọ́ kan náà ló bẹ̀rẹ̀ ṣéjọ́ tó bẹ̀rẹ̀ ẹ ló ní star ni àbí wọ́n ní arúgbó oṣogeri àkísà ti lò gbàrí nǹkan tó dáa ní pé tí wọ́n bá jẹ́ star kó maintain ẹ̀ dáadáa ó ní máa ń sọ fún àwọn èèyàn máa close mọ́ mi tell your star kó kí àwọn èèyàn sọyà sí àwọn ń bù ṣe gbogbo èèyàn má ṣe gbéraga ẹ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe jókòó yìí sí mi lè sọ ń pa èèyàn tára mi ni mo lè sọ ṣùgbọ́n gbogbo làkàkà láyé yìí tó bá ti kọjá Ọlọ́run òfo ni zero òfo ni. níbi iṣẹ́ ìjọ ayé ní dúdú kí lẹ rí. níbi iṣẹ́ ìjọ ní dúdú bàbá ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín gbogbo ọjọ́ ni máa fi ń dúpẹ́ láàrin èmi àti iṣẹ́ tèmi ò dúpẹ́ ọ̀rọ̀ mi dúpẹ́ tó máa ń níjọkọ̀ èèyàn kan ń táfì mi lórí TikTok ẹni yẹn pè mí láti orí kí n jọ òun fẹ́ẹ́ tàbí mi lókè adébẹ̀ oníkílẹ̀ fẹ́ kàn wòyàn mi ò ṣàgbé mo láyò ọkàn ọdún ìní kẹ́yàn má ṣàánú mi olùwàrà excuse mo fẹ́ bless yín mo fẹ́ pọ̀ ẹ báyìí kíní kan ẹ jọ ẹ ṣe kíní kan kọ̀ọ̀kan kò tí a bá ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ ẹ ní kò tí a bá ṣiṣẹ́ fún báyìí ló ń pẹ́ lọ́wọ́ èèyàn tí a bá pè yẹ tó bless ẹ pé ẹ̀gbọ́n mo dẹ̀ ti ń wò yín tipẹ́tipẹ́ lórí fíìmù ẹ̀gbọ́n mo dẹ̀ ríṣẹ́ tẹ́ ṣe tó bless ẹ ìyẹn tó máa ń dà ìgbé kí wọ́n bá fi style ṣàgbé lọ torí many things ló fi ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ rò pé òun ṣe nǹkan yìí tó rò pé òun kó ìtìjú bá ẹgbẹ́ wa tó yẹ pé ara wọn ni wọ́n kó ìtìjú bá àní tó wọ́n máa ké gbàjarè pé kó ṣàánú òun pé kó má ké gbàjarè bọ́ wọ́n ní ẹjọ́ tí wọ́n bá máa rò ń ta gbangba kó kọ́kọ́ rò ń kọ̀rọ̀ yàrá ẹ̀ nà pé lòun nù wọn tó ti kọ́kọ́ wá bá association tí bá ń sọ̀rọ̀ mo mọ̀ nǹkan tí mò ń sọ mo fi Ọlọ́run ọba mo fi ṣẹlẹ́rìí mi my global president èmi àti wọn àjọlọ woman kan ní Ìlá Ọ̀ràngún ọmọ ẹgbẹ́ wa ni kò lórúkọ rárá wọ́n pe president join president dẹ́ pè ní àjọlọ síbẹ̀ ni woman yẹn ní breast cancer ọmọ ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ ni ayọ̀wó nínú ẹgbẹ́ báyìí ni ẹgbẹ́ ní ká fún wọn nígbà tá a débẹ̀ ni president rí i pé owó yìí ò lè ká nǹkan president tún mú ní owó ara ẹ̀ bẹ́ẹ̀ ni thousands tí ó ń sọ̀rọ̀ 200 300 ó tún fi kún owó yẹn ipò ya àdúró tẹ̀lé yẹn tó fi gbé lọ sí hospital obìnrin yẹn dẹ̀ yà ṣùgbọ́n torobìnrin ò láǹfààní àti ó gbádùn bẹ́ẹ̀ ni torobìnrin ò láǹfààní àti bọ́ sórí social media àwọn èèyàn mọ̀ pé ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ní teens lẹ́ni kò sí ọmọ ẹgbẹ́ àndásí kan ṣùgbọ́n majority àwọn tí wọ́n wá sórí Instagram tí wọ́n ké gbàjarì tí wọ́n kọ́ interview ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣẹgbẹ́
so wọn lè sáré wá dẹ́gbẹ́ ẹ wo gbogbo thousands of owó èèyàn tó wà ní association ní Tampa is one of the largest association in Africa. Tampa kí gbogbo àtẹ ìdá $100. Màmá tí wọ́n jáde láìpẹ́ màmá kíníkan George Jùmọ̀kẹ́ George òṣìṣẹ́ òṣìṣẹ́ ẹgbẹ́ náà kò sí ẹ̀tẹ́lẹ̀. Èmi ò gbọ́ o àti Jùmọ̀kẹ́ George, she's my sister, wọ́n bá mi ṣiṣẹ́ dáadáa bẹ́ẹ̀ ni mo ń pọ̀ sí location dáadáa bẹ́ẹ̀ ni wọ́n bá mi ṣiṣẹ́ dáadáa. Mi ò gbọ́ o, òun ni mo sọ lórí afẹ́fẹ́ yìí o, mi ò tẹ́ gbọ́ rí, mi ò gbọ́ àgbàtà kan wò lórí Instagram ṣùgbọ́n kan tán bàbá yàn sọ báwo ni o ṣe fẹ́ mọ̀ nípa ẹ̀. Nígbà tí wàá rí ẹgbẹ́ rí, how did you feel? Kò sí ìwọ̀n tá a máa fi iná ọ̀rọ̀ tó hàn án rò pé ọ̀hún lè fi rí solution ni wọ́n gbà gbogbo akẹ́lẹ́ ọlọ́mọ àgbàdúrà ẹ̀ ṣùgbọ́n máa ń dá ń gbà míì nǹkan ìyànjú tí máa ń gbọ̀n wọ̀nyí ó máa ń dá ń gbà míì ẹjọ́ tí ọba máa rò ta kókó rò kọ̀rọ̀ yàrá ẹ̀ tọ́wọ́ ti yàrá ò bá rí nǹkan kan ṣe sí ni kò ṣe kó gba yàrá ẹ̀ lọ síta wọ́n á ṣe nǹkan fún ẹ lóòótọ́ ṣùgbọ́n ebú àlọ́ ní táwọn tàbọ̀tà náà ẹ̀ ni àwọn èèyàn kan lò yẹn láti fi sọ̀rọ̀ sí association ìgbọ́wọ́ tẹ̀ ṣe kọ́kọ́ ó sì ń dùn yìí. pé ọba àdùnwá náà máa ṣùkọ́ àwọn náà ń ṣọwọ́ ìwọ̀nba tó yẹ ká ṣọwọ́ ńlágun rárá ẹni ò jẹ́ ká mọ̀ àwọn náà ń ṣe ọkọ̀ kan fáwọn èèyàn ẹ tí understand so ẹni tó bá believe kó lọ sórí Instagram kó máa lọ ọ̀rẹ́ lòmí á ṣe fíìmù á tún máa lọ sunkún lórí ẹ̀ ẹjọ́ orúkọ ni mo fi ṣe bíbí ẹ bá mi wò tó bá ṣe fíìmù tó dáa owó ìyá bẹ́ẹ̀ wò ó ní láti sunkún ó ní ẹkú àbákọ̀ máa rẹ́rìn ni and then nígbà tí wọ́n tó kú wọ́n òkè ẹ jẹ́ kí n bè lọ́wọ́ yín nǹkan tó ń pè ní fíìmù ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe fíìmù ń sìn ṣọ́mọ̀ nǹkan tó ń pè ní fíìmù oníkàwé kan mú kọ pé mo fẹ́ ṣe fíìmù mo fẹ́ di star fíìmù ara mi ni mo fẹ́ fi di star ọkọ̀ òǹkówó ọ́fíìsì ṣọ́mọ̀ nǹkan tó ń pè ní fíìmù they don't know oníkàwé kan shoot fíìmù oníkàwé kan shoot fíìmù àwọn tó yẹ fíìmù yé tí wọ́n ti wà nínú sísẹ̀mù yìí ti pẹ́ ǹjẹ́ lọ bá wọn ẹlòmíà kan wá owó akọ̀dọ̀ orí 4 million bí kan orí 3 million akọ̀dọ̀ òun lọ shoot film at the end of the day nígbà tí ó bá pa á máa sunkún lórí social media a máa ṣe a máa mọ̀ tí fíìmù ẹ bá dùn wá sọ fọ́wọ́ èèyàn ẹ lọ́wọ́ fíìmù mi o mo ṣe ṣe fíìmù báyìí ó dùn ẹ tó bá wò tó bá dùn àtúnṣe fẹ́ nù mí èyí ó ní ìdí ẹkún gbogbo ẹni tẹ́sán là ń fún wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sunkún yẹn ọ̀la ṣẹ̀ṣàn ọ̀gá Bello dáàdì wa ọ̀gá Bello Jídé Kòsọ́kọ́ Bello ọ̀gá Bello àwọn ni chairman BOT wa nínú ẹgbẹ́ yìí wọ́n wá sínú association wọ́n wá bí ti bẹ́ẹ̀ ni wọ́n wá bí ti ok ẹ̀wọ̀n kan tí wọ́n ṣe lọ́rọ̀ ọjọ́ máa 60th birthday ẹ̀wọ̀n bí everybody ẹ̀wọ̀n bí aṣètúyà lọ́bẹ̀ ẹ̀wọ̀n gbogbo èèyàn tó ń kí wọn bẹ́ẹ̀ ni kírú wọn kó ṣe máa ṣẹgbẹ́ kírú Jídé Kòsọ́kọ́ máa ṣẹgbẹ́ ẹ̀wọ̀n Fẹ́mi Adébáyọ̀ ọ̀hún torí pé wọ́n ti lógun gbọ́n náà ń ṣẹgbẹ́ mẹ́bàá Tampa ní Lagos State mẹ́bà ṣé sì ń wá sípàdé. sọ mẹ́bà ó kọ́dà tó tún joyè gọ́ọ̀mù ẹgbẹ́ wa òun ni legal kìíní wa na legal adviser wa gbogbo Tọ́pẹ́ Adébáyọ̀ gbogbo wọn a ní guild kó tó pè ní guild of directors Tọ́pẹ́ Adébáyọ̀ wà bẹ́ẹ̀ Báyọ̀ Tìjàní wà bẹ́ẹ̀ gbogbo náà wà bẹ́ẹ̀ rà mẹ́bà Tampa ní gbogbo wọn kò sẹ́ni tí ò wà so gbogbo àwọn èèyàn tó nímọ̀ nípa iṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wá fi wọ́n lẹ̀ wá lọ bá wọn tí wọ́n ní ìmọ̀ nípa iṣẹ́ yìí rárá wọ́n á lọ kówó fún wọn akọrọ àwọn ọjọ́ síbì kan kò tán fíìmù lẹ́yìn tí a ṣe tó bẹ̀rù tẹ̀ ti ṣe. tí mo ti báyàn ṣe fúnra ẹgbẹ́ tí mo kó ara mi ṣe àti tí àwọn èèyàn sponsor mi tó bá kà lé ní méjì láti fẹ́ tó 18 mákẹ́tà ọ̀sẹ̀ wọn á hàn ilé mọ̀ rí. ẹ máa ń sọ fáwọn èèyàn wàláhì Ọlọ́run Olódùmarè ń gbọ́ ẹ̀ṣẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ń gbà ṣe rí gángan nílùú tó bá kọjú síbì kan akẹ́yìnsẹ́ lómi gángan ṣẹ́bù pé ojú ìtì ní kọ̀ọ̀kan tó bá kọjú séèyàn kan akẹ́yìnsẹ́ lómi nǹkan tí wọ́n ṣe tó ní kò fẹ́fọ́ ẹ̀ nǹkan ẹlẹ́lùmí máa ṣe tó máa fẹ́fọ́ ẹ̀ èmi pásánálì o kò sí mákẹ́tà kan ó jẹ mí lówó rí. àbọ̀ ń bẹ̀rù yín ni bí aráwa ológun ni ó tó bá ṣiṣẹ́ tó dáa tó bá tà mákẹ́tà ò ní jẹ́ lówó iṣẹ́ tó bá ta mákẹ́tà jẹ́ lówó nígbà tó náà bá ta bóde tó fẹ́ rówó san òun náà kẹ́ gáàmbù ni kò sáà ní mọ̀ pé kò ní ta gáàmbù ni kò ní mọ̀ pé kò ní ta ẹ̀ tí wọ́n understand so gáàmbù ni so bí mo ṣe wà mo àwọn mákẹ́tà tí mo ti bá ṣe dáadáa wà ọ̀ jẹ́ mí lówó kò dẹ̀ sí mákẹ́tà tí mo gbé fíìmù fún highway sèré kò jẹ́ mí $1 mo gbé fíìmù fún tọ́ímà sèré kò jẹ́ mí Ọlọ́run Olódùmarè gbọ́ kò jẹ́ mí ní $1 mi ò lè sọ o. abdul láti gbọ́ public pictures. àwọn bàbá àgbà nìyẹn
ẹ̀kan ṣo ni wọ́n ta fíìmù mi ní 1998 ayé ṣókòkò 1998 ni wọ́n ta fíìmù wọn jẹ́ mí ní £1 ìgbà ẹ̀gbọ́n kò tẹ̀ transfer lárọ́bàgì ni mo lọ fi gba owó mi bẹ́ẹ̀ ni mo lọ fi gba owó mi bẹ́ẹ̀ ni mo sọ 1998 ayé ṣókòkò corporate picture ló ta bẹ́ẹ̀ ni 1998 ni mo ṣe. Ṣé wàá ló ń bọ̀ tó yẹ tuntun látọ̀dọ̀ àwa? Pẹ̀lú agbára Ọlọ́run fíìmù méjì ló máa jáde láìpẹ́ yìí wọ́n ń pe fíìmù kan ní iṣẹ́ ènìyàn ó máa jáde báyìí Látọ̀dọ̀ àwa. àwọn tèmi ni mo ṣe fíìmù kan náà tó máa jáde báyìí Òru Ẹ̀san ìyẹn náà máa jáde báyìí èmi ni mo ṣe pẹ̀lú agbára tọlọ́run tí ọ̀dẹ̀ ń ṣe àwọn fíìmù àwọn tèmi tẹ̀ mọ́ wọ́n ṣe ìwé ẹjọ́ tán ni ẹ lọ́wọ́ ẹjọ́ tí mo ṣe fún Òkìkí films. Ẹ̀sìn lórí gbà padà. Ẹ̀sìn rere náà. Òkìkí ò jẹ mí lówó òun gbọ́ ló tún kó owó tó kó wọ́ èrè. ṣé bí ẹ ṣe rí mi ẹ̀ ráwọ̀ èrè lára mi. Àdúpẹ́. So Òkìkí films mo bá ṣiṣẹ́ kò jẹ mí lówó Thomas kò jẹ mí lówó owó mi ò lè sọ ṣàwùkọ́ tọ̀tọ̀ lọ́wọ́ tó ní ká kún bábì mi ò jiyàn pé mi kò jẹ èèyàn kan lówó o ṣùgbọ́n wọ́n tẹ̀lé mi bá ṣe kò sí kan tó jẹ mí lówó. Ṣé mi tún lè báyìí? Àwa orúkọ tó lágbára. Orúkọ ló lé èmi gangan ò lé. Ṣé to understand? Àrá wò kí délẹ̀ orúkọ mi ní Antonio Ọlátúndé Ògúndé mo tí gbogbo èèyàn mọ̀ sí àrá wò mo ní ìdí àánú Ọlọ́run dẹ̀ ti fún mi wọ́n á ní ìdí àánú ti yí. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó ẹ máa wò ó Alore ẹ máa wò ó lórí lágbá ó kọ́ni lóye ẹ máa wò ó ẹ máa wò ó ọmọdé ẹ máa wò ó.